ẹ má halẹ̀ mọ́ mi o, àwọn ọmọ mi náà lẹ́tọ̀ọ́ láti nílẹ̀, Wike tutọ sókè. Mínísítà fún ọ̀rọ̀ olúlẹ̀ wa Àbújá Wike ti sọ pé àhesọ ọ̀rọ̀ lásán ni èyí tó ń jà rìnrìn nílẹ̀ báyìí pé òun fáwọn ọmọ òun nílẹ̀ l'Àbújá. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí ni ìròyìn náà jáde pé Wike fún ọmọ rẹ̀ kan ní ilẹ̀ éékà tó lé ní 2,000 nípasẹ̀ Joak Farms and Estates Limited, tó sì tún fún ọmọ rẹ̀ mìíràn ní ilẹ̀ tó dín díẹ̀ ní 2,000 éékà, eléyìí tí owó rẹ̀ tó bílíọ̀nù $7. Ṣùgbọ́n nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí rẹ̀, Wike sọ pé kò sí ọmọ òun kankan tí òun fún nílẹ̀ ní Maitama tàbí Azokoro. Ó ní lóòótọ́ kò sí òfin kankan tó tako ẹ̀tọ́ àwọn ọmọ òun láti nílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níwọ̀n ìgbà tí wọ́n bá ti rin ọ̀nà tó tọ́. Wike fi kún ọ̀rọ̀ ẹ̀ pé àwọn ọmọ òun kì í ṣe àtọ̀húnrìnwá lórílẹ̀-èdè yìí, kò sì sí ohun tó jẹ́ ẹ̀tọ́ àwọn ẹlòmíràn tí àwọn náà kò lè ní lábẹ́ òfin. Ó bu ẹnu àtẹ́ lu ẹnìkan tí kò dárúkọ rẹ̀ ṣùgbọ́n tó pè ní ọmọ bíbí ìpínlẹ̀ Adamawa fún bó ṣe ń pa onírúurú irọ́ káàkiri nípa rẹ̀. Ó ní kò sí bí èèyàn ṣe lè rí ilẹ̀ tó tó éékà 2,000 ní Maitama àti Azokoro, ibi tó sì ti yẹ kí àwọn aráàlú fura sí àwọn tí wọ́n ń ṣọ̀tẹ̀ káàkiri nípa òun nìyẹn.